A kí wa kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí a bá ti ní àǹfààní àti máa gbọ́ wa fún ti àkókò yìí. Bẹ́ẹ̀ náà la sì tún kí wa káàbọ̀ sórí ìkànnì Àrólé Baba 1010 TV níbi tí a ti máa ń mú wá sí etí ìgbọ́yín àwọn ìròyìn lọ́lọ́kan òjọ̀kan lédè Yorùbá pọ́nbélé. Adéṣọlá lèmi jẹ́, ẹyinjú Olódùmarè tí yóò ṣe kìkì gún. Ǹjẹ́ síwájú kí a tó gbọ́ àwọn ìròyìn náà, ẹ jẹ́ ká gbọ́ àwọn tí ń ṣe kókó inú rẹ̀. Àwọn ọ̀pọ̀ ènìyàn ti pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá ọkọ̀ ojú omi tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kogi. Mo gba ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà lásìkò tí ètò ọrọ̀ ajé ti fẹ́ ṣubú tán lórílẹ̀-èdè yìí. Tinubu ló sọ bẹ́ẹ̀. Ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè yìí ti fi kélé òfin gbé àwọn afurasí ayédèrú ọlọ́pàá méjì tí wọ́n ń gbé egbògi olóró ní ìpínlẹ̀ Taraba. Ìjọba àpapọ̀ ti pẹ̀tù sáwọ̀ láàrin iléeṣẹ́ Dangote àti àjọ Pengasa láti fòpin sí ìyanṣẹ́lódì. Àjọ EFCC ti fi kélé òfin gbé àwọn afurasí ọ̀daràn alùjìbìtì orí ayélujára 72 ní ìpínlẹ̀ Edo. Ǹjẹ́ ní báyìí, ẹ jẹ́ ká gbọ́ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ọ̀pọ̀ ènìyàn ti pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá ọkọ̀ tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kogi. Ìjàmbá ọkọ̀ ojú omi tó ṣẹlẹ̀ ní agbègbè ìjọba ìbílẹ̀ Ìbàjì ní ìpínlẹ̀ Kogi ló ti mú ẹ̀mí ọ̀gọ̀rọ̀ ènìyàn lọ tí wọn ò sì tí ì rí àwọn ènìyàn kan di àsìkò tí à ń wí yìí. Ìṣẹ̀lẹ̀ náà wáyé ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday nígbà tí ọkọ̀ ojú omi tó kún fún ọ̀pọ̀ ènìyàn tó ń lọ sí ọjà Ìlúṣí ní ìpínlẹ̀ Edo nígbà tí ó kúrò ní agbègbè kan tí wọ́n ń pè ní Onugua ní ìjọba ìbílẹ̀ Ìbàjì ní ìpínlẹ̀ Kogi tí ọkọ̀ náà sì dànù lágbami omi tí ọ̀gọ̀rọ̀ ènìyàn sì pàdánù ẹ̀mí wọn nígbà tí wọn ò tí ì rí àwọn èèyàn kan títí di àsìkò yìí. Kọmíṣánná fún ìròyìn àti ìbáraàlú sọ̀rọ̀ ní ìpínlẹ̀ náà Ọ̀gbẹ́ni Kingsley Fariwo sísọ lójú ọ̀rọ̀ náà wípé àwọn ènìyàn tí ò dín ní 24 ló bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Ó ṣàfihàn ọ̀rọ̀ rẹ̀ wípé gómìnà ìpínlẹ̀ náà Usman Ododo ti kẹ́dùn pẹ̀lú àwọn tí wọ́n pàdánù àwọn ènìyàn wọn tí ó sì pàṣẹ fún àwọn àjọ tí ń mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ náà láti tètè kàn sí àwọn ẹbí àwọn tí ó dolóògbé nínú ìṣẹ̀lẹ̀ náà pẹ̀lú pípèsè àwọn ohun amáyédẹrùn fún wọn. Gómìnà wá rọ àwọn ènìyàn tí wọ́n ń gbé ní agbègbè omi láti má máa kó àwọn àkójù èrò sínú ọkọ̀ nígbà tí wọ́n bá rìnrìn àjò ojú omi àti wípé kí wọ́n máa lo jákẹ́ẹ̀tì ìdáàbòbò wọn ní gbogbo ìgbà tí wọ́n bá fẹ́ rin àwọn ìrìn àjò ojú omi náà. Gómìnà sọ wípé òun kẹ́dùn pẹ̀lú àwọn tí wọ́n pàdánù àwọn ènìyàn wọn tíjọba sì máa ṣe ètò láti máa dáàbòbò àwọn ẹ̀mí àwọn ènìyàn tí wọ́n bá ń rin ìrìn àjò ojú omi jákèjádò ìpínlẹ̀ náà. Mo gba ipò ìṣèjọba lásìkò tí ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ti fẹ́ ṣubú tán. Ààrẹ Bọ́lá Tinubu ló sọ bẹ́ẹ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sọ̀rọ̀ nípa ipò tí ó bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí lásìkò tí ó tẹ́wọ́ gba ìṣèjọba ní ọdún 2023. Tí a ò bá gbàgbé, Ààrẹ Bọ́lá Tinubu ló ti kéde fífòpin sí sọ́bsidì lásìkò tí ó tẹ́wọ́ gba ipò ìṣèjọba lọ́dún 2023 nínú ọ̀rọ̀ àkọ́kọ́ tí yóò bá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ. Láàárín àwọn ọ̀sẹ̀ bíi díẹ̀ sẹ́yìn ni ààrẹ ti ń tọ́ka sí àwọn àyípadà àti àtúnṣe tí wọ́n ti ń ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ọ̀rọ̀ ààrẹ nínú ọjọ́rú Wednesday ọjọ́ 1 oṣù kẹwàá tí ń ṣe ọjọ́ ayẹyẹ òmìnira orílẹ̀-èdè Nàìjíríà ni ààrẹ ti ń sọ ọ̀rọ̀ náà. Ààrẹ sọ wípé bó tilẹ̀ jẹ́ wípé ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ti fẹ́ ṣubú tán lásìkò tí òun tẹ́wọ́ gba ìṣèjọba, ṣùgbọ́n ní báyìí àwọn tí ń ṣe àwọn àtúnṣe àti àtúntò lóríṣiríṣi láti lè mú kí gbogbo nǹkan ó padà sípò jákèjádò orílẹ̀-èdè yìí. Ó ní gẹ́gẹ́ bí ìṣèjọba tuntun, àwọn ní láti mójútó àwọn kùdìẹ̀kudiẹ tó bá wà nílẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé àwọn tẹ̀síwájú nínú ìṣèjọba tàwọn. Ààrẹ sọ pé àwọn ti yan ipa kan láti ṣe àwọn àtúnṣe àti àtúntò tó lè mú ìdẹ̀kùn wá fún ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí tí àwọn èròǹgbà náà sì ti ń so èso rere báyìí. Ààrẹ tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé pẹ̀lú ìgboyà lòun fi sọ wípé ìdẹ̀ra ti ń dé bá orílẹ̀-èdè Nàìjíríà lásìkò tí a wà yìí. Ó ní nítorí wípé ìnira àná ti lànà fún ìdẹ̀ra òní.
tí ààrẹ sì ń kí gbogbo ọmọ Nàìjíríà fún ìfaradà àti ẹ̀mí ìfọkàntán tí wọ́n ní sí i lásìkò ìnira náà. Ààrẹ sọ pé òun yóò sa gbogbo ipá láti wa ọkọ̀ orílẹ̀-èdè Nàìjíríà dé èbúté ògo. Àwọn ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè yìí ti fi kélé òfin gbé àwọn afurasí ayédèrú ọlọ́pàá méjì kan tí wọ́n ń gbé egbògi olóró ní ìpínlẹ̀ Taraba. Ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè yìí Section 3 Operation Wiri pẹ̀lú àwọn àjọ tí ń mójútó lílò àti gbígbé egbògi olóró lórílẹ̀-èdè yìí NDLEA ni wọ́n ti fi kélé òfin gbé àwọn afurasí ọ̀daràn ayédèrú ọlọ́pàá méjì kan tí wọ́n ń gbé egbògi olóró ní ìpínlẹ̀ Taraba. Igbákejì adarí ọmọ ogun Brigadier Lieutenant Usman Mohammed sísọ lójú ọ̀rọ̀ náà nínú ọ̀rọ̀ kan tí ó ń bá àwọn oníròyìn sọ. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, ó ní àṣeyọrí náà wáyé pẹ̀lú àjọṣepọ̀ ikọ̀ ọmọ ogun àti àjọ tí ń gbógun ti lílò àti gbígbé oògùn olóró lórílẹ̀‐èdè yìí NDLEA. Àwọn afurasí ọ̀daràn náà ni wọ́n múra gẹ́gẹ́ bí ọlọ́pàá pẹ̀lú ọkọ̀ Toyota Hilux méjì tí wọ́n kó egbògi olóró kúnnú rẹ̀ tí ọwọ́ sì tẹ̀ wọ́n. Ìwádìí fi hàn wípé àwọn afurasí méjèèjì náà kì í ṣe òṣìṣẹ́ ọlọ́pàá rárá ṣùgbọ́n tí wọ́n díbọ́n gẹ́gẹ́ bí ọlọ́pàá. Wọ́n ní egbòogi olóró náà ni wọ́n ń gbé bọ̀ láti ìlú Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo tí wọ́n sì ń gbé lọ sí ìpínlẹ̀ Adamawa kí ọwọ́ tó tẹ̀ wọ́n ní ìpínlẹ̀ Taraba. Ọ̀kan lára àwọn afurasí náà ni wọ́n ń pè ní Monday George tí ọjọ́ orí rẹ̀ jẹ́ ọdún mọ́kànléláàádọ́rin, ẹni tí wọ́n lé kúrò nínú iṣẹ́ agbófinró lórílẹ̀‐èdè yìí, tí èkejì rẹ̀ sì ń ṣe George Destiny Uche tí ọjọ́ orí rẹ̀ jẹ́ ọdún 41, pẹ̀lú ọkọ̀ Hilux méjì tí wọ́n kó oògùn olóró náà sínú rẹ̀. Ọwọ́ àwọn ikọ̀ ọmọ ogun ti wá tẹ̀ wọ́n báyìí tí wọ́n sì gbọ́dọ̀ fojú ba ilé ẹjọ́ láìpẹ́. Ìjọba àpapọ̀ ti pẹ̀tù sáwọ̀ láàrin iléeṣẹ́ Dangote àti àjọ Pengasa láti fòpin sí ìyanṣẹ́lódì. Awuyewuye àti àríyànjiyàn ló ti ń wáyé láàrin iléeṣẹ́ ìfọpo Dangote àti ẹgbẹ́ Pengasa nígbà tí àwọn ẹgbẹ́ náà sì ń gbèrò láti lọ fún ìyanṣẹ́lódì, ṣùgbọ́n tí ìjọba àpapọ̀ ti dá sí ọ̀rọ̀ náà tí wọ́n sì pẹ̀tù sí aáwọ̀ náà láàrin ikọ̀ méjèèjì tí wọ́n sì ti gbégi lé ìyanṣẹ́lódì tí wọ́n fẹ́ gùnlé náà. Mínísítà fún ẹgbẹ́ òṣìṣẹ́ àti ìgbanisíṣẹ́ ní ilẹ̀ yìí Mohammed Dingyadi sísọ lójú ọ̀rọ̀ náà wípé àwọn ń parí aáwọ̀ náà lẹ́yìn ọjọ́ méjì tí àwọn jókòó fún ìfikùnlukùn láàrin ikọ̀ méjèèjì náà tí ìjọba àpapọ̀ ti bá wọn dá sí. Nínú ìpinnu àwọn òṣìṣẹ́ ni kí wọ́n ní ìṣọ̀kan láàrin ara wọn tí ó sì jẹ́ ẹ̀tọ́ lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà tí ó sì gbọ́dọ̀ ní ìbọ̀wọ̀ fún gẹ́gẹ́ bí òfin. Lẹ́yìn àyẹ̀wò lórí ìlànà tí àwọn òṣìṣẹ́ ń lò gẹ́gẹ́ bí à ń tẹ̀lé wọn bí ó sì ń fa àríyànjiyàn láàrin iléeṣẹ́ Dangote àti ẹgbẹ́ òṣìṣẹ́. Èyí ló mú kí ìpàdé náà wáyé láàrin ikọ̀ méjèèjì àti ìjọba àpapọ̀ tí àwọn ẹgbẹ́ méjèèjì sì fẹnu kò sí pé kò ní sí ìyanṣẹ́lódì mọ́. Wọ́n ní òṣìṣẹ́ kankan ò gbọ́dọ̀ ní ìpalára látàrí bíbèrè fún ẹ̀tọ́ wọn ní iléeṣẹ́ Dangote. Àwọn aṣojú ìjọba tí wọ́n wà níbi ìpàdé náà ni olùbádámọ̀ràn sí iléeṣẹ́ ààbò nílẹ̀ yìí Nuhu Ribadu, mínísítà fún ẹgbẹ́ òṣìṣẹ́ àti ìgbanisíṣẹ́ ní ilẹ̀ yìí Dr. Mohammed Maigari Dingyati, mínísítà fún ètò ìṣúná àti ọrọ̀ ajé ọ̀gbẹ́ni Abubakar Atiku Bagudu, mínísítà fún ètò ọrọ̀ ajé ọ̀gbẹ́ni Wálé Ẹdùn àti àwọn òṣìṣẹ́ ìjọba mìíràn bẹ́ẹ̀. Ìjọba àpapọ̀ ti wá pẹ̀tù sí aáwọ̀ náà láàrin ikọ̀ méjèèjì báyìí tí kò sì sí àríyànjiyàn kankan mọ́ láàrin àwọn méjèèjì. Àjọ EFCC ti fi kélé òfin gbé àwọn afurasí alùjìbìtì orí ayélujára 92 ní ìpínlẹ̀ Edo. Àwọn àjọ tí ń gbógun ti ìwà ìbàjẹ́ lórílẹ̀‐èdè yìí ti fi kélé òfin gbé àwọn afurasí ọ̀daràn alùjìbìtì orí ayélujára 92 ní jákèjádò ìpínlẹ̀ Edo.
Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà tí wọ́n fi léde ní ọjọ́rú Wednesday ni wọ́n ti ṣàlàyé wípé nínú àwọn ìwádìí lọ́lọ́kan-ò-jọ̀kan tí wọ́n ṣe jákèjádò ìpínlẹ̀ náà ni wọ́n ti rí àwọn afurasí ọ̀daràn náà mú tí wọ́n sì gbọ́dọ̀ fi ojú wọn balẹ̀ ẹjọ́. Wọ́n ní àwọn afurasí náà ni wọ́n fi kélé òfin gbé ní ọjọ́ Ajé Monday tí wọ́n sì gba àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àti àwọn ẹ̀rọ ayárabíàṣá, àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásìkò tí wọ́n fi kélé òfin gbé wọn náà. Nínú ìwádìí lọ́lọ́kan-ò-jọ̀kan tí wọ́n ṣe jákèjádò ìpínlẹ̀ Edo ni wọ́n ti fi kélé òfin gbé àwọn afurasí ọ̀daràn náà ní àwọn ààyè ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n sì ti kó gbogbo wọn lọ sí ilé ẹjọ́ tí ìdájọ́ tó péye sì gbọ́dọ̀ wáyé lórí wọn. Ǹjẹ́ ìròyìn náà ní jù báyìí lọ fún ti àsìkò yìí? Kí a tó wá mú ìròyìn náà wá sí òpin, ẹ jẹ́ ká gbọ́ àwọn tí ń ṣe kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Àwọn ọ̀pọ̀ ènìyàn ti pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá ọkọ̀ ojú omi tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kogi. Mo gba ìṣèjọba lásìkò tí ọrọ̀ ajé Nàìjíríà ti fẹ́ẹ̀ ṣubú tán, Bọ́lá Ahmed Tinubu ló sọ bẹ́ẹ̀. Ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè ti fi kélé òfin gbé àwọn afurasí ọ̀daràn ayédèrú ọlọ́pàá méjì tí wọ́n ń gbé oògùn olóró ní ìpínlẹ̀ Taraba. Ìjọba àpapọ̀ ti pẹ̀tù sáwọ̀ láàrin ilé-iṣẹ́ ìfọpo Dangote àti ẹgbẹ́ Pẹ̀ntáṣà láti fòpin sí ìyanṣẹ́lódì. Àjọ EFCC ti fi kélé òfin gbé àwọn afurasí ajìjìbìtì orí ayélujára 92 ní ìpínlẹ̀ Edo. Kì í dùn kó pọ̀, ìpèpè ti báyìí náà ní àlàáfíà. A ò ní rí jù báyìí lọ fún ti òní. Ǹjẹ́ bí ẹ ṣe ń wò wá, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá ò ní di. Ẹ má gbàgbé láti máa bá wa pín àwọn ètò wa lọ́lọ́kan-ò-jọ̀kan, kí ẹ sì bá wa subscribe sórí ìkànnì Àròlé Baba 1010 TV2 láti máa ní àǹfààní sí àwọn ètò wa lọ́lọ́kan-ò-jọ̀kan. Adéṣọlá lèmi ń jẹ́ lẹ́ẹ̀kan sí, ẹyinjú Olódùmarè tí ó ṣe fi gígùn títí di ìgbà míì tí a máa mú àkọ́tún ìròyìn wá fún yín. Ẹ jẹ́ ká fi re pàdé o.